Èèyàn lé èwo lẹ ṣe ọ̀rọ̀ yìí amúwá láti Mashola Gist TV lórí ọ̀rọ̀ Portable Zazu àti Laide Bakare. Ẹ jẹ́ ká jọ gbọ́. Habib Òkìkíọlá jáde fún Laide o tí gbogbo wa mọ̀ sí Portable Zazu sẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin yìí ṣe ń sọ̀rọ̀ burúkú sí Laide lórí ẹ̀rọ ayélujára ní gbogbo ìgbà. Ṣáájú àkókò yìí ni Portable, ẹ mọ̀ pé all the time ni Portable máa ń pariwo wàhálà yìí. Ó ti ń sọ̀rọ̀ sí Laide tó ń fi ọgbọ́n sọ̀rọ̀ sí lórí ẹ̀rọ ayélujára. Bó tilẹ̀ jẹ́ pé kò tiẹ̀ kọjú sí Laide ṣùgbọ́n ó ń fi ọ̀rọ̀ gún Laide lára. Lẹ́yìn tí Laide Bakare di olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Adémọ́lá Adélékè ní Ọ̀ṣun lórí àṣà amúnúdùn àti àwọn ohun ìṣẹ̀ǹbáyé, ìkan nínú àwọn òṣèrébìnrin onítìátà ilé wa, Bíọ́lá Adébáyọ̀, lórí ètò tí ó gbé kalẹ̀ ní Laide ti lọ ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ èyí tó ń jẹ́ interview lórí ètò rẹ̀ ní Portable tó fi ọ̀rọ̀ gún Laide lára lórí interview tí Laide ṣe. Laide ní látìgbà tóun ti sọ ní orí ètò kan láìpẹ́ yìí lórí pé òun ò fẹ́ kí ọkùnrin kó máa yan obìnrin jẹ àbí kí ó máa fi oríṣiríṣi obìnrin kó máa fi wọ́n pa. Ó ní àtìgbà yẹn ni Portable ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú gbà òun lórí. Ó ní nǹkan tí òun ò nífẹ̀ẹ́ sí òun ni kí ọkùnrin kó máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ìyàwó ẹ̀ níṣu. Ó ní àtìgbà tí òun ti sọ ọ̀rọ̀ yìí ni Portable ti ń sọ ọ̀rọ̀ burúkú gbà òun lórí. Ó lóun dẹ̀ tún tẹ̀síwájú pé òun ò láìkí pé kí obìnrin jáde nílé nítorí pé ọkọ yan àlè. Ó ní yàtọ̀ sí nǹkan tí òun sọ ní inú interview yìí. Ó ní ìgbà kan wà tóun gbé sí orí Instagram òun wípé ó ní Portable kọ sí abẹ́ nǹkan tóun gbé sórí Instagram wípé pẹ̀lẹ́ ìyá olówó. Ó ní òun ò tiẹ̀ mọ̀ pé Portable ní pé ó kọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkà sí òun ni. Ó ní lórí social media òun. Social media yìí ó ló má gbàgbàkúgbà o. Ó ní àbẹ́ẹ̀rí nǹkan ni kí ọmọ onídọ̀tí kan ó kàn máa sọ̀rọ̀ sí òun anyhow. Ó ní nítorí pé ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn ètò yìí pé tí ọkùnrin kan bá lọ ṣe àṣemáṣe lẹ́yìn òun náà máa ṣe tòun padà. Ó ní àtìgbà yẹn ni Portable ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sóun. Ó ní Portable sọ wípé òun ò fẹ́ rí òun pẹ̀lú ìyàwó òun tó ń ṣe tíátà. Ó ní ìgbà tí Portable tún máa bẹ̀rẹ̀ gbogbo wàhálà rẹ̀, ó ní Laide tí ó ń pè òun ní onídọ̀tí, òun ló kọ́kọ́ fi text message ránṣẹ́ sí òun wípé kóun fún òun ní nọ́mbà èyí tí òun fi ń ṣe WhatsApp èyí tóun fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ó ní bóyá kóun tiẹ̀ gbé gbogbo ẹ̀ síta kí ayé rí. Portable ní òun ní kó lọ bá máníjà wípé kí ni nǹkan tó fẹ́ bá òun sọ ní pàtó. Ó ní ó ń pe òun ní onídọ̀tí. Ó ní ṣùgbọ́n tí ọjọ́ tí àwọn kọ́kọ́ pàdé ní òde àríyá, ó ní ó rí ọmọ ológo, ó ló fọ́. Ó ní àyè ẹ̀ já. Ó ló gbẹnu wá, ó gbé àyè ẹ̀ wá wípé kò ń gbẹnu sí i. Ó ní Laide ló wá dì mọ́ òun, ó ló wá dì mọ́ ọmọ onídọ̀tí. Ó ní òun lè raṣọ sí Laide Badmus lọ́rùn, òun dẹ̀ lè bọ́ Laide Badmus fún ọdún kan gbáko. Ó ní jẹ́ kí n rí ọkọ ẹ tó ń fẹ́ ná. Ó lóun lè ra Laide Bakare pa. Ó ní kí Laide Bakare má ta sí òun mọ́ rárá, kó dúró sí ààyè ẹ̀. Ó ní owó wo lòun fẹ́ ná fún un. Ó lóun á bọ́ fún ọdún kan gbáko. Sí òde ayẹyẹ ọjọ́ bí ẹ̀ pé kí òun má sọ. Ó ní kó má sanwó ìwọlé. Ó ní òun dẹ́kọ̀ jálẹ̀ pé òun ò ní wá síbẹ̀. Ó ní torí òun ò lè wá ṣeré ọ̀fẹ́ níbẹ̀. Ó ní òun sọ wípé òun Portable wá láti Sango. Ó ní níbo ni àwọn ẹbí Laide Bakare wà. Ó ní òun ò lè ever wá ṣeré ọ̀fẹ́ fún Laide Bakare. Ó ní nítorí pé báyẹn. Ó lóun á tiẹ̀ wá gbé gbogbo text message tó fi ránṣẹ́ sí òun á gbé fún aráyé láti rí. Ó ní tó ti ń fẹ́ pé òun nífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ orin òun. Bákan náà ni Portable ó tún lọ ta sí Laide o
ní àsìkò tí Laide gbé fọ́tò tó yà pẹ̀lú gómìnà Adeleke jáde lórí social media. Ó lọ sọ lórí social media wípé ó ní ó pe Laide lórí òpó ayélujára èyí tó jẹ́ messenger. Ó wá sọ fún wípé ọmọ òfò ò ní kúre. Ó lóun ò ní fi sílẹ̀ ní tèní yìí o. Ó ní nítorí pé ó wá bá òun ní orí social media òun ni. Ó sọ fún Portable padà wípé ìyáláyà Portable ló ya wèrè. Òun náà wá fún ní èsì ẹ̀ padà ní orí social media. Portable ò dẹ̀yìn lẹ́yìn Laide o. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń sọ sí Laide. Ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ téèyàn ò gbọdọ̀ fetí gbọ́ òun ni ó ń sọ sí Laide Bakare. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń gbóṣùbà fún Laide pé kò fún Portable lésì rárá. Wọ́n ní ó yẹ kí àwọn aláṣẹ orí social media ti fi òfin de Portable o, kí wọ́n dẹ̀ báǹdì social media account ẹ̀. Wọ́n ní wàhálà Portable pọ̀, wọ́n ní kò dẹ̀ ní respect fún èèyàn kankan, wípé ó kàn máa ń sọ̀rọ̀ sí àwọn èèyàn bó ṣe wù ú ni. Pàápàá jùlọ àwọn obìnrin àtàwọn tó ju Portable lọ, gbogbo wọn ló ń bú. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ènìyàn ń béèrè wípé kí ni ó da òun àti Laide pọ̀ náà tí ó fi ń bú Laide báyìí, tó fi ń sọ̀rọ̀ sí Laide báyìí. Kí ló wà láàrin àwọn méjèèjì? Wọ́n ní nǹkan tó ń dùn àwọn ni pé ṣé bí àwọn obìnrin kan náà ni wọ́n ń gbé ara wọn sílẹ̀ fún Portable? Ṣé bí àwọn obìnrin kan náà ni wọ́n ń gbé ara wọn sílẹ̀ fún Portable tí Portable fẹ́? Wípé ṣé àwọn obìnrin yìí ṣé wọn lójú tì ni? Wọ́n tún sọ wípé àwọn obìnrin tó ń gbéra wọn sílẹ̀ fún Portable yìí wọn ò ní ojú tì rárá. Wọ́n á gbéra wọn sílẹ̀, Portable á máa sọ̀rọ̀ bálabàla, á máa sọ̀rọ̀ rádaràda sí wọn. Still yet, á tún máa fẹ́. Ṣé nítorí owó ni wọ́n fi ń tẹ̀lé Portable ni àbí nítorí kíni? Wọ́n ní nínú àwọn ìyàwó tó tẹ̀ tó wá kó jọ, wọ́n ní kò sí èyí tó lè bá sọ̀rọ̀ o. Àfi èyí tó bá fẹ́ jẹ ìyà tí orí ẹ̀ máa fi pa ló máa bá Portable sòótọ́ ọ̀rọ̀. Àwọn tí wọ́n ti mọ Portable lọ́jọ́ tó ti pẹ́, wọ́n ní ọ̀rọ̀ tí Laide Bakare tí ọkùnrin bá yan àlè, tó bá ń gbé àlè kiri, ó yẹ kí obìnrin yan tiẹ̀ padà, kó ṣe tiẹ̀ padà fún ọkùnrin yẹn. Wọ́n ní òun ló ń ká Portable lára tí Portable Laide Bakare. Wọ́n ní kí a wò, wọ́n ní ṣé a mọ̀ pé ìyàwó Portable kan ó ń tẹ̀lé àwọn ọkùnrin kiri. Wọ́n ní torí ẹ̀ Portable rò pé ọ̀rọ̀ tí Laide Bakare sóhun òun ló ń jẹ́ kí ìyàwó yẹn kó máa yan àlè kiri. Wọ́n ní torí ẹ̀ ní Portable fi ń takò Laide kiri. Wọ́n ní nǹkan tí Laide lè ṣe òun ni pé kó má fún Portable lésì mọ́. Wọ́n ní tí ò bá ti fún lésì mọ́, Portable máa dákẹ́. Wọ́n ní nítorí pé tí Portable bá ti ranjú mọ́yàn kan, ó máa bá ènìyàn kan lẹ̀ ni. Wọ́n ní nǹkan tí Laide dẹ̀gbẹ́ dání ó lágbára. Wọ́n ní nítorí pé oyè tuntun tí ó gbà, wípé kò yẹ kó máa dá Portable lóhùn. Bí a ṣe gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí nìyẹn. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti ilé iṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.